àti Aigbe ó wà pẹ̀lú títí ayérayé. But right now, tablet is going to school. Figuratively. Ó yẹ kó mọ̀ wípé ọmọ mi ní ìdùnnú àti ayọ̀. Adé máa wù mí kí wọ́n wà pẹ̀lú mi títí láì àti láì. Àmín. Ọkọ mi, ọlọ́gbọ́n lórí bíi ti King Solomon. Mi ò wá rí bí wọ́n ṣe lè yí ẹ sí ebè tí ò ní yí wọn sípò ọ̀rọ̀. Wá gbọ́. Kí tún ni o? Kíní kan ni o. Kí ni o, madam? Ẹ̀kú eégún kì í ṣe aṣọ tí ẹlẹ́hàá lè yà wọ̀. I am not ready to share my marketing with anyone. Okay. Ọlọ́ládé. Darling. Kò sí àgbẹ̀ kankan tó lè gbójú gbáyà láti gẹ̀ẹ́sì ọba. Èmi náà ready láti share pẹ̀lú anybody. I'm for you. Títí ayérayé. I love you. I love you more. Máa fojú wa sọ́nà. My baby. So, ọkọ mi, ṣé Dani ní ká kọ́kọ́ lọ ni àbí ká wọ yàrá ká bomi sára ká ṣe. Ìrètí ọ̀la. Yàrá tó ń pariwo pé ká máa lọ yìí, àkìlódé. Yàrá tí mi pẹ̀lú ẹ̀ ti máa lò 3 good days. Kúlẹ̀ kanjú. Kò ń ṣẹjọ́ eléyìn gangan o. Èdùmàrè ló dénú ẹ̀ tí ò fàwọ̀ bù ó. Ẹjọ́ èmi náà dẹ̀ kọ́ o. Gbogbo ẹ̀yà ara mi ló ń ṣàròyé pé tójọ́ mẹ́ta táwọn ti rí Mákindé. Ìyàwó mi. Ọkọ mi. Kò possible fẹ́ni tó fẹsẹ̀ kún kókó má ṣẹ̀jẹ̀. Ó di dandan kẹ́jẹ̀ yọ. Ó di dandan kí gbogbo ẹ̀yà ara ẹ̀ pátá kó ṣàfẹ́rí ara mi. But sorry madam, for me. Hello. Àkànní mi. Àkànní ọkọ olówó orí Ọlọ́ládé. Ọlọ́ládé mi. Àgbékẹ́. Báwo wà ní ọkọ mi? Ṣé o ti dé ọ́fíìsì tó ń lọ ní àbó ṣe wà láàrin ìgboro Èkó? Ọ́fíìsì wọn ni mo wà. Àwọn gangan fúnra wọn wà níwájú mi. Ọkọ mi, jẹ́ kí n fẹ́ sílẹ̀ ẹ̀rọ ẹ̀yìn discuss business dáadáa. Ṣé wàá kọ́ mi tó bá ṣe tán? Yeah, better. I love you. I'll get there. All right, love. Love you. Mwah, mwah, mwah. Bye.
Ó ga jù. Ṣó tún yẹ kí owó kan kó lágbára nínú méjèèjì yẹn ni? Ṣé bí ìyáálé ẹ ni? Èmi ò fẹ́yàn jẹ o. Mi ò fẹ́yàn jẹ rárá. Mi ò fẹ́yàn jẹ kí èèyàn kan máa yàn mí jẹ. I'm for you. Hello? Oh, what's the Warden Gate? All right, Mumbo. Oyin ni phone ring. Oh. Ìyá ayé mi. Ìfẹ́ ayé mi títí láéláé ayé ànípẹ̀kọ̀. Báwo ni dé? Well, Uncle Shawa ń bẹ̀ ni. Ìwọ ńkọ́? Not bad. Well, I'm home alone. Níbo ló wà àti pé kí ló ń ṣe? Mo wà ní living room. Oh, just here, hugging the teddy. Nothing much. Anyway, èmi náà ti parí meeting tí mo wá ṣe. Tó bá fi di ní Monday láàárọ̀, màmá bọ̀. Ṣé o ti gbọ́? Mo dẹ̀ mọ̀ wípé
oko ẹ̀ ti kún. Mo ṣetán láti fi àdá mi ro fẹ́ tó máa mọ́. Ìwọ ńkọ́ kí ni ìwọ náà ṣe? Mo wà nínú hotel room ni. Mo bá ìyàwó mi sọ̀rọ̀. Ọkọ mi, wò tójú bá yẹjú. Kò mọ̀ yẹ. Kí ló mú lọ sájò? Òun ni mo mú lọ o. Torí pé tí mo bá mú ojú lọ, máa fi wo òkú o. Mi ò dẹ̀ fẹ́ wo òkú kí n tó délé. Okay. Ó ti yé mi. Anyway, má fi ojú mi sọ́nà. I'll be expecting you home, okay? Now my good night kisses. You bye. Makinde, don't take my gentility as stupidity. Ṣé orí rù nídìí mi ni tó fi ń fi ọ̀bọ lọ mí? O gbórí lé mi lẹ́sẹ̀. O tún sọ fún another woman pé I love you. It's not fair. Èmi náà mọ̀. Ìrètí ọlá mi tó dùn bí oyin. Oyin tí Ọlọ́run fi sínú afárá ẹ̀ títí láéláé ni. Ìrètí, fẹ̀yìn lélẹ̀ mo fẹ́ láyìn. Ìjẹ́ òwú. Okay, ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká treat òwe. Yeah, òwe. Ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà attached mọ́ òwe. Ìtorí ẹ̀ ni àwọn Yorùbá ṣe sọ wípé òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Tọ́rọ̀ bá sọ ní òwe la fi ń wà. But ká tó go deep, ẹ jẹ́ kí n béèrè àwọn òwe kan kí wọ́n bá ní parí ẹ̀. Okay. Kí ọ̀tún wẹ òsì, kí òsì wẹ ọ̀tún. Ta ló lè parí ẹ̀? Okay, mú gbọ́. Ni ọwọ́ méjèèjì fi ń mọ́. Nice one. Wow, that's good. Okay. Ẹ jẹ́ tún béèrè mi lọ́wọ́ yín. Pátápátá là fọ́jú, kúrakúra là dẹ́tẹ̀. Ta ló lè parí ẹ̀? Ìjọ àfọ̀fọ̀tán, ìjà ní dálẹ̀. Nice one. Okay, ẹ jẹ́ tún wo mi fún yín. Okay, better. Òrìṣà tó lè ṣe bí Ṣàngó sí mọ́. Ta ló lè parí ẹ̀? Ẹ̀yin méjì. Irọ́, kí ló ṣẹlẹ̀? Wọ́n bí yín pọ̀. Rárá o, nǹkan tí mo bá mọ̀, òun máa ń mọ̀. Nǹkan tóun náà bá mọ̀ lèmi náà máa ń mọ̀. A máa ń ṣe nǹkan papọ̀. Bẹ́ẹ̀ ni, kí another person náà lè ní opportunity láti dá ṣe get. Ta ló lè dáhùn apart from àwọn méjèèjì? Ẹ̀yà, mi gbọ́. Ojú ni gbogbo wọn fi ń yá. Good. Okay, ó dàbí pé òwe yẹn yé yín dáadáa. Òwe yẹn jẹ́ ìwò tó. Oh my God. Girls, I need to start going. We need class in some. No. Oh, Lilo now. It's not even up to 30 minutes to be by. And 1 hour la Adeola. Oh, Lilo. I'm not sharing for me now. Michelle is doing it. Give me no miss class me. Okay. I'm going to share. I promise you, girls. As soon as I'm done, or doing the more straight. Trust me, I promise. One more thing. All right. And then Ejo assignment here, couple it together. So tomorrow I'm a solve it. Okay. Good evening. Ṣé ní aṣọ ìpé méjì? No, kò pé méjì. Inú kan náà ẹ̀ ní. Okay, irú ilé nǹkan ṣó pé méjì. Ó pé méjì. Torí pé tábà ní wọṣọ kan náà lè lọ pátítà fún mi lọ́la o. Torí a ní láti wọṣọ kan náà. Yes. Bàtà kan náà. Yes. Irun kan náà. Same makeup. Ṣé ní oríṣiríṣi shoe tó jẹ́ irú kan náà? Ó wà. Same size. Ó wà. Okay, come.
ọ̀rẹ́ ṣé àwọn méjèèjì ṣé pé ọkọ kan náà máa fẹ́ ni. ìtumọ̀ wọ́n béèrè fàṣọ kan náà bàtà kan náà tó fi mọ́ pàìntì kan náà wọ́n béèrè fún kò yé mi o. tó ṣe wù wọ́n kàn ṣe live life ìyẹn ò túmọ̀ sí wípé bí wọ́n ṣe jọ ń ra nǹkan kan náà jọ ń ṣe nǹkan kan náà bí ọkọ kan náà jẹ́ káwa náà lọ́wọ́ nǹkan láfẹ́ kájọpọ̀ máa. kí ni gbogbo rubbish yẹn kí ni tó máa wá disrespect ọ̀rẹ́ mi. Jododo kò yé mi o. Let me get this straight. Ṣé ọ̀rẹ́ ló sọ fún ẹ wípé mo ń disrespect òun ni àbí wọ́n ló kàn feel bẹ́ẹ̀? òun disrespect ẹ mi ò kọ ẹ bóyá òun ló sọ fún mi àbí mi ni mo mọ̀ ó ṣáà disrespect ẹ mi ẹ má disrespect ẹ mọ̀ kí ló fẹ́ fà lóde. Jọ̀wọ́ bínú ṣé ìwọ ni mò ń fẹ́ ni àbọ̀ rẹ̀? Ta ni ẹ tó bá ti ń fẹ́ mi ó gbọ́dọ̀ máa fẹ́ ọ̀rẹ́ mi mọ́ tó bá ti fẹ́ òun ò lè fẹ́ mi èmi ò fẹ́ wàhálà o ó dẹ̀ máa sọ̀rọ̀ sí ẹni yẹn ó dẹ̀ máa ṣe bí ẹni pé ìwọ ló bí kí ló fẹ́ fà yẹn. O máa jẹ́ kó rẹ̀ dáadáa lé láàrin wa ni. Tó bá yẹ pé bó ṣe fẹ́ nìyẹn náà wàhálà ṣe ti gbọ́ tó bá yẹ pé bó ṣe fẹ́ nìyẹn náà wàhálà. máa lọ tó bá máa lọ mi ò ráyè òṣì ó tún la gidi wèrè. Láńdé ó ní láti bá Yusuf sọ̀rọ̀ báyìí mi láìkẹ́ ẹ ń kọ́ ṣebí mi ló bú mi dẹ̀ complain fún ẹ so ọ boyfriend ẹ ni ó ní láti máa treat ẹ báyìí. èmi ò dẹ̀ fẹ́ kọ́kùnrin kọ̀ọ̀kan dà mí àti ẹ̀rọ ṣebí ìlú máa lọ bí ó ní láti pé ilẹ̀ bẹ́ẹ̀ kó kọ́kọ́ wá bẹ́ẹ̀ náà tó bá ti kọ́kọ́ wá bẹ́ẹ̀ èmi náà máa lọ bẹ́ẹ̀. Akande bàbá mi ṣọ́ọ̀kì. Ẹ dìde. Máa tó èyí tó dé máa lọ. Side life. Mo ṣe side life. Ẹ dìde nìkan. Ẹ má dìde máa wọ́n máa lọ. Ẹ ti ṣe tó. Ṣùgbọ́n wá ń ṣe gbogbo ọgbà ìdìbò ìsáyẹ̀nsì. Akẹ́ báwo la sọ pa ọ̀rọ̀ ohun tí. Okay then. Wow, that's good beers. Ọ̀rẹ́ méjì bí ọmọ ìyá. Ọ̀rẹ́ méjì bí ìgùn, ọ̀rẹ́ méjì tí wọ́n fi iṣẹ́ àti ìwà dọ́gba. Anyway, ṣe àwọn méjèèjì wọ́n sì jọ máa ń gbígbá òkè ní iṣẹ́ ọ̀pọ̀. Àti wípé ṣé wọ́n sì jọ ń ṣe nǹkan kan náà. Darling, ṣé orí ìtàn tí mo sọ fún ẹ yìí ọ̀kan nínú àwọn obìnrin méjì yẹn ni mí. Ẹ gbà mí. Ṣé wàá rí àwọn méjèèjì ò ríra mọ́ débi pé wọ́n jọ máa ṣe kankan náà. Ṣùgbọ́n tó wá rí ní ti orí ọpọlọ tó sọ yẹn ìwọ gan mẹ́ńtò ní èmi tí mi ò kọ́ tẹ́lọ́rẹ́ tí mò ń ránṣọ. Òótọ́ ni mo fún ẹ ní kudos fún yẹn ìyálé ẹ tó wà ní Ìbàdàn in fact mo respect the brain tiẹ̀ náà títorí wípé ẹni tí kì í ṣe electrical engineer tó jẹ́ wípé tó bá mú wáyà kan ó mọ bí tó yẹ kó fi sí ó ṣe ń tọwọ́ bọ̀ náà bẹ́ẹ̀ ló ń fa jáde. Lóòótọ́. Jù bẹ́ẹ̀ lọ. Màdá èyí tá a sọ lónìí tó Ọlọ́run ní pò mọ́ wa lẹ́nu ibi ń pa mí. Ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀. Àjọkẹ́ Àjọkẹ́. Látàrọ̀ kìí ti wọ kíchìn yẹn sóúnjẹ náà rẹ̀ dì. Ó ti rẹ́ ní màá. Kí ló tó wàá sọ fún wa pé oúnjẹ ti ṣe tán ṣé o ti sẹ́ẹ̀ dáìnì. Kí ló ń dúró ṣe lọ sẹ́ẹ̀ dáìnì jàre. Ó yá màdá ẹ̀ka lójú. Nísòro ṣé àwọn oúnjẹ tó wà nulẹ̀ ṣé ó ń tó bó ṣe yẹ kó tó. Mi ò understand gist ẹ. Because Àjọkẹ́ tí mò ń wò yìí ìgbà tó máa dénú lé yìí kò ju bógún bẹ́ẹ̀ lọ. Èmi ló ń pọ̀ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo lọ sọ́jà ọ̀sọ̀ọ̀sẹ̀ ni o every week. Lálàdé o.
Come in. I'll give time, sir. Nǹkan kan náà ló wà ní àbẹ̀. Bẹ́ẹ̀ni, sir. Ó ṣé mo dúpẹ́ Ọlọ́run á pọ́n ẹ lé. Àmín, sir. Ó ṣé mo dúpẹ́. Put it back. All right, sir. Okay, sir. Go back to your room. All right. Okay. Okay. Yeah. Wọ́n ní ká sọ̀tún, ká sósì, ká má bàbí kankan jẹ́. Kí lè lọ sí Òṣogbo. Àfún ìyá ní lélẹ́lẹ́. Yẹ kí n fi sílẹ̀. Sílẹ̀ kí n sì máa ń lọlé. Yeah. Ló lè dábàá yẹn. Darling. Yes, sir. Thank you. I love the gifts. Ó máa rò pẹ́ta. Tí wọ́n tẹnu mọ́ kan náà. Yes, torí pé wọ́n sọ wípé ẹni tó bá dúpẹ́ tèmi, á rí mi gbà lọ́la. I love you, darling. Don't worry. I love you too, darling. Ètò wa ètò yín tẹ́tí mọ̀ bí ẹni mowó náà ni ìtàn mi. Orúkọ mi ni Omolara Dada. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe mọ̀, ìtàn ò lè tán lọ́dọ̀ tiwa. Torí ìtàn ń gorí ìtàn ni. Àwa lọmọ onítàn abátàn lé ni. Ìtàn ṣókí tí mo wá ní alẹ́ òní ni ó ń jẹ́ etí ẹ̀ mélòó. Ẹ máa bá mi kálọ. Olùkọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní ọ̀sán. Mo wá lọ change ṣé mo ti ní kó change ní àti ìlọ náà. Ok, ṣe fẹ́ kí n tó bọ̀ sọ? Ó ṣe èyí nísìnyí pé òun fojú arúgbó wò mí. Mo gbó lójú ni o. Ó mọ̀ náà. Ọmọ ẹ̀sìn wọ́n lè rún èèyàn pa. Àfi kí n yá délé. Kí n yá lọ wábi tí omi tó bá dá wà kí n tẹ sára. Jọ́ mẹ́ta ń mọ̀ sùn mi. Ọmọládé ọmọ mi náà ń jẹ́ tó dáa o. Ṣùgbọ́n mọ̀ pé olóhùn pé bàbá sì kù síbẹ̀. Ọmọ ẹ̀sìn wọn lè pa àgbàlagbà o. Àgbà ni kọ́ mọ́ pa rẹ̀. Bó ló rún mi ní ìsinmi ò bẹ́ẹ̀ mú rún. Ìkan ti hàn sáwà méjèèjì ṣùgbọ́n mọ̀ pé ó rún mi. Tí n bá wọlé báyìí tí Ọlọ́run bá já sí rí Ọlọ́run jẹ́ kí ìyàwó ọ̀yà àti kí ìyá sùn. Oorun jọ́ mẹ́ta lónìí mọ̀ sùn ni. Wow. Hello, Odunlade. Fatmo ṣe ń wọlé sin. Òun ṣe àwọn ìwé ẹ̀ṣà. Eré tó bá mi ṣe yẹn ti pàpọ̀ jù. Nígbà tí wọ́n bá fi kóńdó na èèyàn ní orúnkún, ọrùn ẹsẹ̀, gègérù ìdí àti bí ọrùn ni. O ti hùn dùn mí. Ṣùgbọ́n ṣé o mọ̀ pé wáhò nìyẹn? A máa gbá 1-1 in the next meeting. Adele. All right, Adele ń pè ẹ́. Kò sí wàhálà, ìyá gan tiẹ̀ ti ń bọ̀. Màá pẹ́ padà. Ọkọ mi, olówó orí ọkọ Àjíkẹ́. Báwo wá ni? Ṣé ẹ ti wà òkè? Ẹ pẹ̀lẹ́. Mo ti wà òkè díẹ̀. Bẹ́ẹ̀ ṣe pè mí tí mo rí kọ́ yín, ara mi ń gbọ̀n ni. Ẹ ṣe ní kí n máa bọ̀, ọkàn mi ò balẹ̀ rárá. Mo wá ní kí kọ́kọ́ sáré lọ pèpè oúnjẹ tí màá gbé wá fún yín. Mo tún ṣe rí kọ́ pé kí n má wà mọ́. Ní kí ló tún ṣẹlẹ̀? Ọkàn mi wà lókè ni láti ìgbà yẹn. Ṣọrí nígbà mo kàn feel weakness yẹn. Tí mo dọ́dọ̀ dókítà. Dókítà ní ti ń ṣe mí pé kò lè tó yẹn. Meanwhile mo ti pè ńgbà yẹn pé mo ti wà lọ́sítà. Wọ́n nígbà dókítà wá yẹ̀ mí wò ló wá ní pé mo ti fira mi ṣe wàhálà yìí pé àwọn máa fún mi ní drip. Ni mo tún fi pè é padà pé kó má wulẹ̀ wá mọ́. Mo sábà pé drip yẹn within 1-2 hours màá gbà tán. Bí tó ti fún mi ní drip mo kàn sọ lọ ni.
pé máa jí padà báyìí àárẹ̀ mo tó jí wọ́n dẹ̀ ti kó fóònù kó lẹ́gbẹ̀ẹ́. ẹ wàhálà yín ti ń pọ̀ ju o mi ìdẹ́fẹ́ kẹ́ fún mi problem nǹkan tó bá máa ṣe yín kó ṣe mí ni. nǹkan kò tiẹ̀ ní ṣe n ti ń ṣe mí ara mi ló wà bọ̀ tó dà pé o ti ń yàtọ̀ bí mo ṣe wẹ̀ mo ní láti rest. ẹ wò kẹ́ tó rest ẹ kọ́ wa lọ wẹ̀ náà tẹ́ bá ti wá wẹ̀ tán ẹ dẹ̀ tún máa jẹun nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi sí nìyẹn. ṣètìlẹ́ tí n bá tiẹ̀ lè wẹ̀ tí mo jẹun tán máa sọ̀rọ̀ ọjọ́ mẹ́ta. ẹ wò ẹ tiẹ̀ ní jáde nínú ilé yìí rárá ni. mo fúnra mi ṣe wàhálà púpọ̀ jù. ọmọọlá má ṣe wàhálà mọ́ ọmọ ẹkùn ọmọ àtẹkìtì ẹ̀fọ́ wá ṣòro tó lọ́yọ̀ọ́dún òun ò lè lé mọ́ ọmọ ẹdún burú bàbá ọba ẹ wò. Ta ni mo wò yìí? Ta ni mo rí? Lọ́ládé ọmọ Badmus. Ìrètí. Kí ni mo wò yìí? Àbí o. Má sọ fún mi pé Ìbàdàn yìí ló ń gbé o. Rárá o, Òṣogbo ni mò ń gbé. Ìbẹ̀dẹ̀ ni mo ti ń ṣiṣẹ́. Ṣùgbọ́n mo láwọn kọ́sítọ́mà kọ̀ọ̀kan nìbàdàn. Ìbàdàn tún lọ́fíìsì ọkọ mi wà. So tó bá sọ pé Òṣogbo ni mí, ò parọ́. Tó bá tún wá sọ pé Ìbàdàn ni mí, òótọ́ ló sọ. Lọ́rọ̀ kan ṣá, ìwọ ló ń jẹ́ Òṣogbo Ìbàdàn. Ìlú ọkọ ẹni, ìlú ẹni náà ni. Bẹ́ẹ̀ni, ọ̀rẹ́ mi ò tí lè lọ. Ó yá, jẹ́ sáyé ṣe kan tí mo wá ṣe mí báyìí. A máa jí sílé lójú èrè. Ìrètí. Ọlọ́ládé. Ọmọdé òpógún ọdún. Tágbàlagbà ọlọ́gbére. Torí bí kò bá yá wọn. Ìgbà ọdún mo ní bárẹ́ pọ̀. Ayé nínú ayé ò lọ títí. Ìgbà nínú ìgbà pípẹ́ sùn wọ́n bọ̀ ká dúpẹ́ lọ́wọ́ Elédùà tí ò fi kú yà wá. Ọpẹ́ ló tọ́ sí wa o. Inú mi dùn láti rí. A dúpẹ́ wípé àrùn òpin wa níyà. Olúwa ò ṣe o ọ̀rẹ́ mi. Inú mi ti ẹ̀dùn bí mo ṣe rí ẹyẹ ọ̀rẹ́ mi. Eléyìí ga o. Wo ìgbàkigbà tó máa jẹ́ báyìí àsọkalẹ̀ àǹfààní. Àmì o. Ayọ̀ tí ẹ náà máa kú dé. Ọ̀yà wọlé. Hello. Ọkọ mi báwo ni? Báwo ni ìfẹ́ mi? Ṣé ti parí meeting? Meeting. In fact, mo ṣe ṣetán pẹ̀lú àwọn tàjọ ṣe meeting. Ìyá ṣé ti wá wá nǹkan jẹ? Ó jáná gidi. Ebi yẹn ti ń pa mí, but very soon, máa jẹun sí. Ṣé lè believe pé mi ò padà sóṣogbo mọ́lé ni? Why? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ṣé ti rí ọ̀rẹ́ mi tí mo sọ fún yín tí mo sọ pé mi àti ẹ̀ àjọ máa ń ṣe nǹkan kan náà nígbà tá a wà ní school. Ibi tí mo lọ yẹn mo kàn pàdé ẹ̀ ń bẹ́ẹ̀ ni. So ó wá insist pé mo gbọ́dọ̀ tẹ̀lé òun lọ sílé. Wonderful. Inú mi ìbá dẹ̀ dùn kémi náà rí èèyàn gidi bẹ́ẹ̀, èèyàn pàtàkì tó ti ń sọ̀rọ̀ ẹ̀ fún mi láti ìjọ yìí. Anyway, oh my God. Òun náà dẹ̀ wish láti bẹ̀ sọ̀rọ̀. Ó yá dúró kí n sáré gbé fóònù fún kó sọ ẹ lò. Yeah, gbé fóònù fún. Yeah. Hello, ẹ káàsán sá o. Hello. Ẹ káàsán sá. Ẹ káàsán. Ó ti kọ́ tó. Yeah, coming. Hello. Kí ló ṣẹlẹ̀? Má bínú. Mo ti exhaust credit mi ni. Ó dà, kò sí wàhálà. Wo, bàbá náà sìn.
There is little problem, sir. Little problem. Yes, sir. Níbo? Ṣé rántí man tí ó máa ń bá yín ṣiṣẹ́ ní site yín, sir? Kí ló ṣẹlẹ̀? Wọ́n pè mí, wọ́n ní pé nǹkan ò wà okay ní site, sir. Wọ́n ní pé àwọn tó máa jáyẹ̀pẹ̀ yẹn, wọn ò wá jáyẹ̀pẹ̀, then àwọn workers tó ń bá yín ṣiṣẹ́, wọn ò ṣe dáadáa ní site. Okay. Mo mọ nǹkan tó máa ṣẹlẹ̀. Okay. Màá try láti pè fúnra mi sí. All right, sir. I will call him. Yes, sir. Wọ́n ní pé kẹ́ pè àwọn immediately ní, sir. I will call him. All right, sir. Thank you very much. Okay. Go back to your work. All right. Iyọ̀ ayé mi, báwo ni darling? Olólùfẹ́ mi, àdúpẹ́ o, iṣẹ́ gbọ́ mi mú. Olúwa ṣeun. Báwo wà ní báyìí? Ìgbà wo ló fẹ́ délé? Dídé mi ò pẹ́ mọ́ nítorí pé kí ni pàtẹ́pàtẹ́ mi fẹ́ máa ṣe nígbà tí àwọn ọlọ́jà bá ti lọ. Kí ló fẹ́ kí n bẹ́ẹ̀ ṣe? Olólùfẹ́ mi, ìwọ ò ṣe má dára ẹ láàmú. Kò sóhun tó gbé sílẹ̀ fún ìfẹ́ ẹ tí kò ní jẹ́ nítorí pé ìfẹ́ la pé o, ìfẹ́ ò kì í yànbọ̀, ìfẹ́ dẹ̀ kọ́ fàárí. O ṣé ọkọ mi, ọkọ tó mọ ọ̀yà ẹ̀yà. O ṣé aya tó ń múnú ọkọ dùn. Baby, mo ní one little surprise fún ẹ tó bá dé. Surprise? Sọ fún mi jẹ́ kí n gbọ́. Do you expect me to be telling you that over the phone? Má worry, tó bá dé, wàá mọ̀ nǹkan tí mo fẹ́ fún ẹ. Ṣé ti gbọ́? Torí ẹni tó ń gbéyàwó bọ̀ àbá kò kí ń garun. All right, darling, I'm missing you already. Love you, love you, love you. Mwah, 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 mwah. Bye. I can't wait. Ọ̀gá o. Ṣé ó le tó yẹn ni? Ọ̀rẹ́, ó le jù bẹ́ẹ̀ lọ. Ṣé o mọ̀ wípé ibi tí ìṣúra ẹni bá wà lọ́pọ̀ èèyàn máa ń wà ní? Ọ̀gá, èmi náà rí bẹ́ẹ̀. Darling! Yeah, welcome down. Báwo ni ṣe? Yes. Ọ̀rẹ́ mi nìyẹn. Mo rí pé òun wò. Ẹni tí a jọ wà láti àárọ̀ nìyẹn tí mo ti bẹ̀rẹ̀ sọ̀rọ̀ lórí fóònù. Ìrètí ní ìtọ́kọ mi. Ìrètí ọlá ṣe wà bọ̀. Fine. Ọ̀rẹ́, you just feel at home. So, alright. Won't put like a cage. And just make yourself comfortable. Mo feel great, go freshen up. I should only feel genuine no play. Because mo mọ̀ pé wọ́n rí kò lè tó wa láti fi sọ gbogbo gist nǹkan tá ti miss láti jẹ́ tàti rẹ̀ pé. So, ṣùgbọ́n pàtó bẹ̀rẹ̀ sí ṣe gbogbo yẹn nǹkan tẹ̀ fẹ́ tán. And with your condition,
They prepare special delicacy, you know. For sure. Alright. For sure. So, if you want to, you want to don't feel way over the possible mirror. Alright. Good to see you. Alright. So, you want to don't the possible mirror. Okay. Alright. Good to see you. Kí ló ń ṣẹlẹ̀? Àbí mò ń lálẹ́ àná? Mákindé, ọkọ mi tí mo lóyún fún. Lọ́ládé Badmus. Ọ̀rẹ́ mi. Kí ló lè máa ṣẹlẹ̀ lẹ́yìn? Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀ lẹ́yìn? Hello there. Kí ló ṣẹlẹ̀? Má bínú pé mo jí ẹ. Okay. I mean, ọ̀rẹ́ Ìrètí. Ó lóyún àbí? Yeah, ó lóyún ṣó mọ̀ ní ṣé bó mọ̀. Ọ̀rẹ́ òye mi. No, nǹkan tí mò ń sọ ni pé ọ̀rẹ́ ó lóyún, right? Darling. Yes, sir. Sure, okay. Very much okay. I don't understand. Ìrètí, bóyún ṣe wà nú ẹ, mo ń try láti sọ fún ẹ pé èmi ni mo ní oyún nú ẹ. Èmi ni mo lóyún nú ẹ.
pariwo òsì olórí ibi. Ìgbà èwe bí kò má tàn mọ́ àsìkò sọmọ ní ọlọ́mọge bí kò má dùn lọ bẹ́ẹ̀ ṣá kó má tiẹ̀ ní parí. Tí ọwọ́ aago bá ṣe fà sẹ́yìn ni bá fọwọ́ ìgbà èwe mi àti ẹsẹ̀ yìí àfi bí kí n rí kámẹ́rà kó kàn máa replay bá gbogbo time ta lò ní school inú mi ò bá ti dojú. Ó sórí ìyẹn ti tẹnu bodò lọ́mú mi gbàgbé jẹ́ ká fi gbogbo yẹn lẹ̀. Báwo ni atẹ́gùn Ìbàdàn ṣé ó ń bẹ lára mi ṣá? Kọ́ má bá mi lára kẹ́ orí mi ni mo ń enjoy ẹ̀ ó bá mi lára bàjẹ́ ká mú tẹ̀gùn kú ká tún wá fi tẹ̀gùn kún Ọlọ́run ìlú Ìbàdàn ó sweet ṣé ti peace tó wà ń bẹ̀ ni atẹ́gùn ẹ̀ ń kọ́ ó tutù mo ẹ̀ṣẹ̀ wá mọ orí sì tọ́rọ̀ mi fi ń dán ni. Kí la fẹ́ ṣe mi ní parọ́ fún ọ̀rẹ́ mi sórí Ìbàdàn tí a wà yìí ó fi ọkàn balẹ̀ everything kàn lọ bẹ́ẹ̀ ṣáá ni kò sí wàhálà kankan. Àwọn governors wa gan they doing so very well. Gbogbo títì lọ ti tá ẹ mọ̀ iná wá dédé a lot of things to change. Wà ní kékeré má dùn. Òótọ́ ni let's give them kudos. Wọ́n try gbogbo ibi tèmi náà rìn sí mo rí pé àwọn governor àwọn try jẹ́ ká máa yìn wọ́n. Wọ́n try àdúpẹ́. Má bínú ọ̀rẹ́ mi ká tó sọ̀rọ̀ gbàgbé. Ìgbà wo ló fẹ́ lọ gangan náà? Lọ́ládé ṣàlejò mi ti ya sún ẹ nìyẹn. Láìláì àlejò tí ẹ máa ṣe wá sún èmi kò wá rí bẹ́ẹ̀ o ìgbọ́n tèmi rò ní wípé kó má dàbí ẹni wípé ìwọ nìkan ló máa wà nílé torí tọkọ mi bá ti jáde báyìí èmi náà láwọn ọ̀rìn kan tí mo fẹ́ rìn orí ọ̀la yẹn sẹ̀ mo fẹ́ lọ check ọ̀rẹ́ mi kan bí olólùfẹ́ mi. Kò dáa o ọ̀rẹ́kùnrin bíi ti báwo it's unfair. Lójú tiẹ̀ ó lè má dáa but ọ̀rẹ́ má ṣe mistake o ṣórí tí ọmọbìnrin bá wà tó ti ń rò nínú ọkàn ẹ̀ wípé whenever tóun bá fẹ́ marry irú ọkùnrin kan lòun fẹ́ ṣórí tó bá eventually wà marry tí ò rí irú ẹni tó fẹ́ yẹn whilst in the marriage tó bá eventually rí irú èèyàn tó ń fẹ́ or tó mẹ́tẹ̀ ó máa fi ṣe ìgbíntẹnumọ́gi oògùn. Lọ́ládé. Mi ò understand nǹkan tó ń bá mi sọ Mákindé tó o bá fẹ́ kí inú ilé kó gbóná mi àti ẹ wàá sọ fún mi lẹ́yìn ni o nǹkan tó fẹ́ ti sóyún inú mi. Ìrètí ọ̀la kí ló dé tó ń pariwo wọn sẹ́yìn ṣé o mọ̀ pé gateman wà nù compound ni o fẹ́ kó gbọ́ ọmọ kan tó tà ń sọ. Jẹ́ kí gateman gbọ́ ọkọ̀ tá à ń sọ anybody tó bá tẹ̀ tó fẹ́ gbọ́gbọ́n jẹ́ kí wọ́n gbọ́ kọ́ wọ́n bá wa dá sí i ìkànnì ní ẹ̀kẹ́ Mákindé ó burú léèyàn gan nígbà tó mọ̀ pé o ò lè fẹ́ ìyàwó méjì kí ló fẹ́ ìkan sí Ìbàdàn tó wá fẹ́ mi pamọ́ sóṣogbo fún tó fẹ́ mi pamọ́ sóṣogbo ìkànnì ẹ̀ sórí lẹ́yìn lẹ́yìn mo ṣe bẹ̀rẹ̀ sọ yìí nǹkan tó bá yẹ sórí inú yìí kò gbọ́dọ̀ sọ fún mi o nǹkan tó dèmi àtẹ̀pọ̀ náà ni tó ọkọ tó fẹ́ ṣe sí fún mi. Mi ò mọ nǹkan kan tí mo lè ṣe sí. Ó mọ nǹkan tó lè ṣe sí ó mọ nǹkan tó lè ṣe sórí inú mi. Ìrètí. Fúnmájọ nǹkan burúkú. Come on, sit down. Come on, sit down. Jókòó. Kí ló dé? Ara yóò balẹ̀ ṣé ó bá yẹn lẹ̀ tó yẹn ni. Ojú bẹ́ẹ̀ lọ ṣó fẹ́ gbọ́ ẹnu bíi 2 weeks tí èmi rí oríra yẹn bí ìgbà tí mo bá wà nínú ilé náà ni èmi ò dàn pé àwọn eré kan bẹ tí irú yín lè báyàn ṣètò pé èèyàn gbàgbé lé mo fẹ́ gbé tọ́ mo ń gbọ́ yín. eré tá a ṣe 2 weeks ago ìgbà tí mo délé mo wáyé ìyàwó àdàdé deadwood lójú mi kò jọ obìnrin gidi kankan mọ́. náà irú wọn lè ṣe irú eré tó ń ṣe wọn lè ṣe irú ẹ̀. but gbogbo ìtẹ́ nǹkan ní ọ̀dọ̀ tèmi náà ẹ máa jáyà sílẹ̀ kankan. tí ì bá já sí yóò ya wèrè. Ìrètí ọ̀la ìrètí ayọ̀ mi mo fẹ́ kó mọ̀ wípé ìfẹ́ mi ni ìfẹ́ mi o
mi ò dẹ̀ tí rí ẹ̀dá kankan tí a dá sí orí ilẹ̀ alàyè tó lè gba ìfẹ́ mi kúrò lọ́kàn mi rẹtí but tó wà nínú ẹ̀ ni pé a ní láti ní sùúrù pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. My baby, once again, I'm sorry. It's my baby. Ó tó jọ́ mẹ́ta tá a ti ríra. Ó yẹ kó mọ̀ pé bébí mi á ti miss mi. Àbí? Sit down. Gently. Yeah, come on. Yeah. Ọlọ́ládé ló ń ṣẹlẹ̀. Ẹ wò ẹ ní para yín ní ìtẹ́kọ́ sí i. Kí ló fẹ́ ṣe ń sìn? lọ ó kù ojú kan ló kò ṣeé ṣe ilé ayé ojú méjì lọ. ẹ̀fọn ni ṣé ẹ fẹ́ ṣe ra yín léṣe ni ẹni tó ní gan ò jẹ́ báyìí ká ní pé bẹ́ẹ̀ lòun náà ṣe ń jẹ ní ṣe pípẹ́ yìí máa rí kankan jẹ ni ẹ wá fẹ́ sọ mí di apẹ̀ àjàṣe. wá jẹ́ kí n sọ kí ni kan fún ẹ sórí ẹni tó bá jẹ́ pé ó ń jí edé jẹ kò ń jẹ ẹyọkan mọ́ and besides bó ṣe wò mí mo máa ń like kí n satisfy èèyàn a gbọ́dọ̀ jọ ṣe bye bye pé òun lọ lẹ́sìn èmi náà máa lọ lé mo tún mọ̀ pé bóyá ó tún di another 2 weeks. ẹ kúrò ẹ ká ìjà rẹ wá láyé. Mákindé. Darling, okay. Okay. Yes, dear. Oh. Mo ní níbo ló kó sí níbo ló wà. No, ó jábọ́ ni. Síbo. Kí la máa wá ṣe báyìí? Wàhálà wà o.
Ṣé o dẹ̀ ti rí ìrìnkẹ́ tó ń wá? Oh yeah. Mo sọ fún ẹ náà pé mo fẹ́ lọ sí salon. So, orí table ni mo bọ́ sí. Salon ló gbàgbé ẹsẹ̀. Yeah, that's right. Meanwhile, I was going to ask you about this pants. Torí mi ò rántí pé mo fi síbí báyìí kí n tó lọ. So, ṣé pants tí mo rí níbí báyìí nígbà tí mo kọ́kọ́ wọlé lélẹ̀? What kind of question is that? More pants, it's okay. No, it's okay, ba. Bèrè lọ́wọ́ ẹ pé ta ló ni? Adeola. Lọ́ládé. Lọ́ládé. Pants me, of course. Ó ṣẹ̀ṣẹ̀ fọ pants mi. Mo ẹ̀ṣẹ̀ fọ́ ni, kí ló fà béèrè? Ìrèsè. Kí ni pants ẹ wá nínú yàrá ìní àtọkùn mi? Tí mo béèrè rádaràda wo nìyẹn Lọ́ládé? Kí ló fẹ́ fà á? Nínú ilé mi. Tí o bá tún fi ìbéèrè dáhùn ìbéèrè lọ́wọ́ mi. Àwọn méjèèjì já Ọlọ́run ní pé. Báyìí toyúntoyún kí n tó para mi. That's right. Mákindé! Mákindé! Mákindé. Mákindé. What is going on? Tell me, cause I don't understand. Kí ni kó tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí? Mo wọnú ilé wa wá. Mo wọnú bedroom wa. Rí underwear tí ò ń ṣe ti tèmi. Mo dẹ̀ ń béèrè lọ́wọ́ ọkọ mi. Mo ń bi ẹ́ léèrè pé báwo ló ṣe jẹ́. Ó kọ́kọ́ fi mí pe igi náà. Nígbà tó tún máa dá mi lóhùn. Ó sọ pé kémi máa béèrè lọ́wọ́ underwear. Báwo ló ṣe dénú bedroom? Come on. I'm not mad. Mákindé, answer me. Now what is the major? How come? How come? This whole thing. I don't understand. Good. Very good. Ìwọ ìrètí. Ní ọ̀rẹ́ tí mo trust. Tí mo mú wọ inú ilé ọkọ mi wá. Ìwọ àti ọkọ mi ẹjọ́ ní àjọṣepọ̀. Ní ìwọ ìwọ. Bọ́lá fọwọ́ ẹ̀kọ́ mi láti lọ nà ẹ́ jù. Kámi ò ní kìí jìnnà èmi àti ẹ̀. Ìwọ tó ń yan bàbá ọkọ ẹ lálẹ́. Bàbá ọkọ mi ni mò ń fẹ́. Eré ìgéle pátápátá nìyẹn. Ẹ má lọ gẹṣin abúmú. Àṣejù orí kẹ̀kẹ́. Mo ti gbé ọ̀rẹ́ àmọ́ ṣó fẹ́ gbọ́ ibi tó yí ẹ mọ́ ló mọ̀ yẹn. Mi ò kí ń ṣe oníṣekúṣe, èmi ò dẹ̀ kí ń ṣe oníranù.
Ṣorí Mákindé tó ń wò yìí, òun lọkọ mi tí mo lóyún fún. Ó dẹ̀ tún lọkọ mi tí mo sọ fẹ́ pé ń gbé ìlú Ìbàdàn. Láti ọjọ́ tó ti mú mi dé nílé, tí mo ti fojú kan píṣọ̀ ọkọ mi, mo ti mọ̀ pé ilé ọkọ mi ni mo wà yìí. Tí ò bá sọ fún ọkùnrin níyàwó ní Òṣogbo, èmi ti mọ̀ pé ìwọ ni ìyàwó ẹ̀ tó sọ fún pé òun fẹ́ sí ìlú Ìbàdàn. Lọ́ládé, tell me the truth. Ṣé lótìtọ́ ni wọ́n pẹ̀lú bàbá mi jọ ní àjọṣe?